nígbà tí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ṣẹlẹ̀ ní September ni ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ September 12 ìjẹta àná ń ló pé 4 good months tí ìmọ́lẹ̀ kú ariwo tọ ìyàwó ní ẹṣà àti pa kí wọ́n open trophy ìyá ọmọ ní ẹ bá ń wá náírà o náírà ló pọ̀ mọ́ ń o ẹ bá ń wá náírà o wọ́n ń gbé tí sí létí ó ní náírà ló pọ̀ mọ́ òun ò tiẹ̀ mẹ́tán pè ní láárì náírà ti wá dé kí ló dé tí ìyá Mohbad dákẹ́ tí ìyá Mohbad tẹ́yìn sọ pé bàbá Mohbad ṣàbíyamọ kúrẹ́ tí ìyá Mohbad ò sọ̀rọ̀ mọ́ ìbéèrè ni o òkè bàbá Mohbad ṣàbíyamọ èmi àti ẹjọ́ gbà kò tiẹ̀ ṣèyàn gidi rárá èmi gan mọ̀ bẹ́ẹ̀ ìyá Mohbad tó wá jẹ́ èèyàn gidi Wùmí tó jẹ́ ìyàwó rẹ̀ alálùbáríkà obìnrin kí ló dé tí ò sọ̀rọ̀ mọ́ gbà tí Naira Marley dé ṣebí ìyá Mohbad ní kẹ́ bá ń wá náírà pé náírà ló pọ̀ mọ́ kí ló dé tí náírà tó wá dé tí ò wá máa pariwo náírà mọ́ lẹ́nì torí wọ́n ti ń fi mílíọ̀nù sọ́ọ̀kì ẹ̀ kí ló dé tí ó dákẹ́ ẹ̀kẹ́ ìyá Mohbad gbogbo bíbá yìí rẹ ti yọ ọkàn gidi kan gẹ̀ bí ìlú sọ́láfù ó ti kún kí ló dé tó ń dákẹ́ tí ò máa pariwo ìdájọ́ lórí ọmọ rẹ̀ tó jẹ́ pé ẹkún kan lọ sin ọmọ nìyá Mohbad ń sun kò sun ẹkún pé kí ló ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta ẹ ti lọ wú ọmọ ṣé bí torí pé kán lè rí ìdájọ́ náà fi lọ wú ọmọ kí ni rísì tán fi lọ wú ṣé kí n sọ wípé àwọn alágbára kan wà nídìí ọ̀rọ̀ Mohbad bí èmi ti mọ̀ tẹ́lẹ̀ tó pé everybody wá mọ̀ pé alágbára wà ń díẹ̀ ṣé ìyẹn túmọ̀ sí pé ẹ̀kan lẹ̀ dídì pa ẹ wá rí mọ́lẹ̀ ẹ̀yin náà lẹ́ instigate pé kí wọ́n lọ wú ẹ̀yin náà lẹ wà nídìí ọ̀rọ̀ pé kí wọ́n lọ wú sódà tí wọ́n bá ti lè wú àwọn ẹ̀jẹ̀ torí èmi ò mọ̀ tẹ́ ẹ kó sawdust sínú pósí Mohbad fún mi ìmọ̀ rí sì ti pósí tí ẹ̀jẹ̀ fi wà nù pósí ẹ̀ tẹ́ ẹ tún wá mú láìlọ́n tẹ́ ẹ tún fi tẹ́ sórí sawdust yẹn kẹ́ tó gbé òkú Mohbad lé lórí ìyẹn túmọ̀ sí pé ẹ̀jẹ̀ tó jáde ní ìrora òun ni ẹ lọ kó lẹ fi lọ wú if not so ó yẹ ká rí nǹkan kan tó ṣẹlẹ̀ gbogbo yín wá dákẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ ò sọ̀rọ̀ àwa wí tó wá di ọjọ́ birthday tẹ́lẹ̀ ṣe birthday fókù tó ti kú orí burúkú orí yín orí òfò tẹ́ gbé wálé ayé ọ̀rẹ́ ìbànújẹ́ tẹ́ jẹ́ látòrí small doctor gbogbo yín lẹ bá ìmọ́lẹ̀ ṣe ìkà ọ̀dájú abiyamọ ni gbogbo yín ẹ̀ ṣèyàn gbogbo yín wá lọ sí show ẹ wá ń kọ orin ìmọ́lẹ̀ mélòó nínú yín ló sì ń pariwo fún justice kẹ́ máa jáde lórí show yín lórí feed lórí kiri yín gbogbo yín lẹ ní fáǹsì gbogbo yín lẹ ní followers tap ní Bella tó sojú bí ojú aláìyá ó sojú bí ojú ọ̀bọ iná oros ṣe mojú ẹ mọ àwọn ọ̀bọ ẹ mọ̀ pé àwọn ọ̀bọ kan wà tán ń pè ní iná oros Bella sojú bí ojú ọ̀bọ iná oros bóyá ṣe ní bí ojú òwìwí ẹmẹyẹ awó ó sẹnu bí ìrù awó bí ìdí awó ló ṣe sẹnu gbásùn bí ìgbákò ẹ̀kọ́ bó ṣe rí ní triangle so ìwọ lè lọ máa kọrin Bella ọ̀nà ni máa kọrin Mohbad ìwọ ló ń sọ jọ́ọ̀bì fún Mohbad ṣé ìwọ nífẹ̀ẹ́ Mohbad ọ̀dẹ́nu ó nífẹ̀ẹ́ Mohbad dẹ́nu tẹ́ ẹ̀ bá lọ ságọ́ ọlọ́pàá ẹ̀ lè máa jáde every week kẹ́tì ẹ̀ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lé lórí pé ẹ̀yin ìjọba kí ló ń ṣẹlẹ̀ kò nídìí kẹ́ ẹ bú ìjọba kò nídìí kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe protest àní kẹ́ẹ̀tì ẹ̀ máa jáde lórí show yín kẹ́ẹ̀kan ṣe show fún wọn kẹ́ẹ̀kan ṣe show fún wọn pé kódà kò jẹ́ 1 minute 2 minutes Nigeria police Lagos State police ìjọba Bọ́lá Ahmed Tinubu ẹ pé bàbá yín l'Àbújá kí ló ń ṣẹlẹ̀ ó ti tó oṣù mẹ́ta mẹ́rin tán ti lọ wú ìmọ́lẹ̀ a máa rí nǹkan kan kẹ́ ẹ pè wọ́n gbogbo yín lẹ ní followers gbogbo yín lẹ ní fans gbogbo yín lẹ ní àwọn èèyàn lẹ́yìn ìkankan nínú yín ò lè pè wọ́n ẹsẹ̀nu bí ẹnu olórí burúkú bí ojú àyà ẹ wálẹ̀ ń kọrin fún birthday gbogbo yín ti gbàgbé awáwí tó jìbì àbí kí náà ń pọkọ ó jìbì ìwọ tó pe rẹ̀ ń kọ́tìsì òpònú ayé ìradọ̀ ó sọ̀rùn bí ọ̀run àgùnfọ́n ṣebí wọn náà lọ síbi bẹ̀rẹ̀ grand rẹ̀ àbọ̀ ò lọbẹ̀ àbí gbogbo yín kọ́ lẹ́rí bó ṣe kọ́ ọ̀run ẹ̀ sínú pósí àbójú yín kọ́ ló fi sí òkú Mohbad àbọ̀ fẹ́ sọ fún mi pẹ́ ẹ̀ rí ṣebí wọ́n wà bẹ́ẹ̀
OGB Gbagidi àti Small àti Q-Dot Abiola ṣe bẹ́ẹ̀ wà níbi tán ti lọ sí Mohbad àbẹ́ ẹ̀rí bọ́n ṣe kọ́ ọrùn ẹ̀ sínú pósí tí ẹ̀yin bá jẹ́ ọ̀rẹ́ gidi ó yẹ kẹ́ ẹ̀ reject pósí yẹn ni pé no tó bá jẹ́ pé orí Mohbad lélẹ̀ yóò ti ṣẹlẹ̀ kò sáàyè jẹ́ ká lọ gbé pósí ẹ má ti gbé sínú pa ẹ má ti gbé síbẹ̀ kí mírẹ́kù yẹn ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tí ò bá jẹ́ pé gbogbo yín ní lọ́wọ́ ẹ̀dìsẹ́rù ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn rádaràdá játijàti kẹ́ wá lọ rè gbé pósí ṣe bẹ́ẹ̀ yín ní mọ́tò kẹ́ ẹ mú àwọn bọ́ìsì ẹ̀ irú àwọn ọmọ àdúgbò yẹn kẹ́ ẹ lọ ra pósí tuntun mi wá eléyìí tó sáìsì Mohbad fúnra rẹ̀ kẹ́ ẹ lọ fọwọ́ ara yín ra pósí wá ṣẹ́yìn ṣe ni ẹ ṣe wọ́n dẹ̀ sí pósí Mohbad gbogbo yín lẹ́rí bọ́n ṣe tẹ ọrùn ẹ̀ sínú pósí ẹ̀dẹ̀ lọ́rẹ̀ yín ni gbinú gbogbo yín dùn pé ọ̀rẹ́ yín nìyẹn ẹ ṣàbíyamẹ ẹ ṣọ̀rẹ́ èyàn ò gbọ́dọ̀ máa fi irú yín ṣàdúrà ọ̀rẹ́ ìwọ ni wọ́n máa ń tì mí nínú ọdún tó wà má grief anybody o don't grieve for anybody but the only thing tí mo lè sọ fún ẹ ni pé má jẹ́ kán pa ọ́ o má gbà kí wọ́n pa ọ́ torí tí wọ́n bá pa ọ́ àwọn ọ̀rẹ́ tó pè ní ọ̀rẹ́ yẹn kì í ṣe ọ̀rẹ́ àwọn ẹbí tó pè ní ẹbí yẹn wọ́n ń ṣe ẹbí ará tó pè ní ará yẹn kì í ṣe ará ẹ ọ̀rẹ́ tó pè ní ọ̀rẹ́ rẹ kì í ṣe ọ̀rẹ́ ẹ ọmọ ìyá tó pè ní ọmọ ìyá kì í ṣe ọmọ ìyá ẹ̀gbọ́n tó pè lẹ́gbọ́n àbúrò tó pè lábúrò kì í ṣe àbúrò ẹ ó lọ́mọ bàbá débi tó máa ní ọmọ ìyá ó ní ẹbí ò ní ara má jẹ́ kán pa ọ́ torí tí wọ́n bá pa ọ́ ó lé níyàn tó máa jà fún ẹ ó léyàn nínú Nàìjíríà yìí ṣé tí gbogbo bá pa ń pọ̀ ẹ̀yin ò ṣe gbé bàbá Mohbad sẹ́gbẹ́ kan ẹ̀yin ò ṣe gbé ya Mohbad sẹ́gbẹ́ kan ẹ̀yin ok bàbá Mohbad wúwà tí ò tẹ́ yín lọ́rùn ẹ̀yin ò ṣe gbà jùnù kẹ́yìn kọ́ntínú lórí ọ̀rọ̀ yín tap 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 ní Belash Mother ń ṣe lórí TikTok kò náà ti ṣe tap 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 ẹ fún mi ní gift o Small Doctor ẹ fún mi ní gift o ẹ̀yin méjèèjì dẹ̀ bá Mohbad rìn tẹ́lẹ̀ mọ́ Mohbad pẹ́tipẹ́ti bẹ́ẹ̀ tẹ́jọ́ máa ń kiri ká ọmọ yẹn wá kú ìkankanu yóò tiẹ̀ lè ṣe show lásán kẹ́ẹ̀tì ẹ̀ ṣe show kẹ́ẹ̀ ṣe show 1 minute 30 minutes kẹ́ẹ̀ fi sọ̀rọ̀ fún ìjọba Èkó pé kí ló ń ṣẹlẹ̀ ẹ ti lọ wú ọmọ yìí kí ló dé ṣé yìí mọ̀ ń pa tó ṣe Mohbad ni ìkankanu yóò lè sọ̀rọ̀ ẹ wá fọjọ́ bí gbogbo yín wá ń circulate wèrè kiri ẹ wá ń share mi ò bá yín wí bí àwọn òpònú tó pé tẹ́ bá ti ṣorin àwọn òpònú tẹ́ bá ti wà bẹ́ẹ̀ tẹ́ kankan ni Mohbad tó pé ẹ fẹ́ fi wá crowd ẹ fẹ́ fi chase clouds kan lè blog yín kan lè kọrin Mohbad òpònú àwa wí tó wọ́n gbé frame fún ẹ àyíyá ẹ sáti mọ ni tí mò ń pè láláìyá ọ̀bọ àyíyá triangle face bó ṣe rí ni imú ẹ̀ rẹ̀ mọ́lẹ̀ báyìí àwa wí tán wọ́n gbé frame fún ẹ oníwò lè gbèrú frame yẹn sínú ilé àwọn kan tiẹ̀ lọ́mọ wà ńbẹ̀ mo wá rí pé kò sọmọ ńbẹ̀ frame òun àti Mohbad níbi tán ti wà studio ni tán ti ń jó báyìí oníwò lè gbèrú frame yẹn sínú ilé and you call yourself a good friend a close friend you are a business partner you are not a friend àbó ti gbàgbé pé torí titi ẹ ni Mohbad gbà kú ó mà ga ọbẹ̀là tí ò bá sí surprise tí ò bá sí surprise tọmọ yẹn fẹ́ ṣe fún ẹ ṣó lè rí irú ikú tó fẹ́ rí he ó ṣeéṣe kó jẹ́ pé yóò sọ nínú ilé yóò sọ fún ìyàwó gòmà yóò sọ fún ará àti ọ̀rẹ́ pé òun lọ sí Canada ṣùgbọ́n torí surprise pàṣọ ẹ làwọn nǹkan lo advantages of secret travelling tó ṣe secret plan làwọn kan lo opportunity secret things tí Mohbad keep travelling yẹn as a secret tó plan yẹn ní secret làwọn kan náà fi lo secret yẹn láti pa because of you Belash Mother ọ̀run abielere torí inú ń bí mi gan ẹ dẹ̀ rí àwọn tó ń fi ẹnu sọ̀rọ̀ àlùfànṣá ẹ dẹ̀ lè jáde kẹ́ ẹ sọ̀rọ̀ tí bàbá Mohbad bá ṣe tí ò dá ẹ̀yin ò ṣe fi bàbá Mohbad sílẹ̀ kí gan ni bàbá Mohbad ṣe ìwọ ò lè bèrè kí ni tó ṣẹlẹ̀ nínú ilé bọ́ọ̀rẹ́ nìyí ṣe bí ó jìbì ṣe bí wọ́n lọ síbi ibi tán ti sin Mohbad àbọ̀ ò rí ń bẹ̀ wọ́n ṣe kan ọ̀run Mohbad sínú pósí kò gba gidi náà wà ń bẹ̀ àwa wí tẹ́ wọ́sọ dúdú ọ̀fọ̀ kí Abíọ́lá gbogbo yín ẹlẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ ìyànà pàjá àtàgége tẹ́ ń ṣe kiri ṣe bẹ́ẹ̀ yìí wọ́n àbí tán ti kọ ọ̀run sínú pósí àbẹ́ ẹ̀ sí ń bẹ̀ àbẹ́ ẹ fẹ́ sọ fún mi pẹ́ sí ibi tán ti kọ ọ̀run ẹ̀ sínú pósí torí gbogbo yín lẹ lọ síbi tán ti lọ sí
wọ́n dẹ̀ sí lójú gbogbo yín báyìí táwa tá wà lágbàáyé àwa tá wà lórí social media gan rí pọ́n sí wọ́n tẹ́ lọ́rùn ẹ̀yin tẹ́ wá wà bẹ́ẹ̀ wà sọ fún mi pé ẹ̀yin ò rí ìyàwó gan wọ́n fẹ́ sí godi kan mọ́ sí ojú ẹ̀ mọ́ ni ó ní yín lára ayé ọmọ yẹn ní yín lára ẹ̀yin kan lo opportunity lo opportunity privacy secret plan tọmọ yẹn make láti penetrate wọnú ayé ilé ayé wo lẹ́yìn lò àwa wí tẹ ní bàbá Mohbad ń ṣe interview kiri ṣẹ́yìn èèyàn wáyé ṣé ayé èrè lẹ́wọ́ báyìí àwa wí tán ìkan tó sẹnu bí ẹnu olórí burúkú jáde ó sẹnu wọ́yọ̀wọ́yọ̀ òun sọ̀rọ̀ sáwọn èèyàn tán sọ̀rọ̀ ọní wọ́n ń clap fún bàbá Mohbad ọní gbogbo nǹkan tí bàbá àwọn èèyàn ń gbé ọmọ bàbá Mohbad ṣépè ọmọ rẹ̀ wo náà ń gbé ṣépè ṣábíyámọ́ nìwọ ìṣá ìwọ ń sọ̀rọ̀ páwọn kan sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ lọ́rọ̀ tí ò kàwọn èèyàn làwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn kan ìwọ ó yẹ kán sọ pé family matter ní ọ̀rọ̀ Mohbad kan lọ fọwọ́ ọlé tó lólórí burúkú ló pọ̀ jù nù yín ẹlòmíì yá kàn wá sórí social media ẹ kàn máa sẹnu bí ọ̀nà olórí burúkú ẹ ló ń grant interview fine ó wù ló grant interview bọ̀ nínú interview yẹn mo sì rí kókó ìwọ náà bí rẹ léèrè ṣé nínú interview tó grant fún TVC so rí point bẹ́ẹ̀ gbọ́n tó wí Wùmí lòun ò sí níbẹ̀ according to bó ṣe sọ nínú corona inquest ó lóun ò mọ̀ kankan pọ́n ṣe sí Mohbad òun ò mọ̀ nípa mọ́ṣúárì òun ò ṣe kankan òun ò tẹ̀lé wọn dé mọ́ṣúárì òun ò tiẹ̀ mẹ́nìtì a gbọ́ wípé wọ́n ló wà ní mọ́ṣúárì ó tẹ̀lé wọn dé police station ó tẹ̀lé wọn dé mọ́ṣúárì ó mọ every down thing bó ṣe lọ kó tó di pé wọ́n ló padà lọ sílé lálẹ́ nígbà táwọn Dàrósà lọ hang up wọ́n lọ hang around Dàrósà gan sọ ó ní ìyá Mohbad nìkan ni ò sí bẹ́ẹ̀ pé gbogbo ni wọ́n wà ń bẹ̀ ó ní ìyá Mohbad nìkan ó ní ò sí níbẹ̀ pé gbogbo wọn pátá ló wà níbẹ̀ tó bá ṣe ń wọlé mọ́ bá mi gbọ́ wọlé love and like bá mi press love now jọ irú èèyàn wo wá níwọ jẹ́ ó rí bẹ́ẹ̀ ó gbọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì bàbá nígbà tó máa débẹ̀ ó lóun bá àfa ó wá ní ṣé kò ń bọ́ sí brain yín ó ní àfa tá à ń sọ nípa rẹ̀ ó ní wọ́n fẹ́ kó àṣírí ń bẹ ní ọwọ́ bàbá Mohbad tí ò tú ó yẹ kí n gbé bàbá Mohbad tìrabàyè ṣé n gbé ẹ̀ tìrabàyè jẹ́ n fi ọ́lẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ ní ọwọ́ ẹ̀ torí lè tó ń júlẹ̀ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan yìí èmi ò mọ rísì tó ṣe ń júlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tó dálẹ̀ ká dàbò wọn wíriwíri àwa wí tó ní ó láwọn pípì dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ ṣé yìí mọ̀ wípé àáfà mo bá àáfà ń bẹ̀ àáfà yẹn ni àáfà nígbà tí ọmọ yẹn ra nígbọ̀rọ̀ acres of land tí ọmọ mi sọ fún mi pé òun ra 2 acres of land pẹ̀lú 2 plot of land ṣùgbọ́n ọwọ́ ìyá ìyàwó òun ló wà ṣùgbọ́n wọ́n wá ní kò sí ilẹ̀ kankan ní ọwọ́ àwọn wọ́n ní kò sẹ́nìtì wọ́n kóra wọn lọ sí family house wọ́n lọ yanjú ẹ̀ mẹ́ àwọn àáfàá tán sọ ìwọ́n ní iná tẹ̀lé Wùmí wá àti ìyá rẹ̀ láwọn àáfàá yìí iná tẹ̀lé yẹ̀ wá àti Wùmí wọ́n tẹ̀lé wá síbi bẹ̀ yẹn wọ́n wá ń sọ fún Mohbad lójú rẹ̀ wípé ó yá sọ́ńtò bàbá wa ní ó yá sọ́ńtò sọ fún mi wípé ilẹ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ ọmọ dojú wọn báwọn lọmọ ń gbọ̀n ni ẹmọ tó wà lápò àwọn àáfàá jìnnìjìnnì ti bu ọmọ ṣẹ́yìn mọ tó wà lápò àáfàá ṣẹ́yìn mọ tó wà lára àwọn àáfàá ó mọ tó wà lára àáfàá jìnnìjìnnì ti bu ọmọ tí ń gbọ̀n kò lè sọ̀rọ̀ mọ́ tẹnutẹnu ló ń gbọ̀n tẹyíntẹyín kò mọ tí ó wí mọ́ ó ti ń gbọ̀n sọ̀rọ̀ ṣé bí wọ́n ló sọ fún mi ṣé bí wọ́n ló sọ fún mi pé ó ralẹ̀ fún ẹ ṣé bí wọ́n ló sọ fún mi ọmọ ò lè sọ̀rọ̀ mọ́ ó wá fa bàbá ẹ̀ síta ó ní dádì ẹ má wọrí làwọn náà sọ fún pé sọ̀rọ̀ ṣé lóòótọ́ ni wọ́n ń kó ọmọ ọlọ́mọ láyà jẹ wọ́n ń kó láyà jẹ toró mọ irú èèyàn tán jẹ́ lọ́mọ yẹn fi sọ statement kan fún Wùmí pé tó bá pẹ́ tí wà tẹ̀bí ẹ̀ ti ń ṣe tèmi lẹ máa fi ṣàṣemọ̀ tó bá jẹ́ ń tẹ́ ń ṣe nù ran yín nìyẹn tó bá ti pa mí ò ní kẹ́ mú
ṣé ẹ mọ̀dí tí ọ̀rọ̀ fi die down ṣé kí n sọ fún yín àfáà kan iná ló wà ńbẹ̀ wọ́n tún wá bá àfáà ìkan iná wọ́n ti délé ta ló pe àfáà kí ni sí àfáà nínú ilé òbí tó bí kò tí ì dé wọ́n pe òbí lórí fóònù wọ́n pe bàbá ẹ̀ lórí fóònù rárá ìyá ẹ̀ ni wọ́n ń pè débi àdúrà gan ò lè pe bàbá ẹ̀ ọmọ àlè kò lè pe bàbá ẹ̀ pẹ́ gbọ́n ẹ̀ kú bàbá Mohbad kí ló ṣẹlẹ̀ torí mo ti ní mo fẹ́ question ẹ̀ lérí ọ̀rọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàwọn ọmọ yín àbí ẹ̀gbọ́n kú àbúrò ń gbé bẹ́ẹ̀ kò lè pe bàbá rẹ̀ àwa wí tán ìyá òfò ní kì í pe òun náà tóun bá pè kí ìgbé kọ́ọ̀lù ẹ̀dẹ̀ bí àwọn ọmọ sẹ́yìn lẹ bí wọn ṣá àbúrò kú Wùmí náà pè ẹ fún lódìdí ọmọ òkú ni Wùmí ò lè pè àdúrà náà tún lè pè eléyìí lè díẹ̀ o ẹ̀dẹ̀ ń pè yá Wùmí gan ló wò pè yá Dàrósà náà ló pè yá ẹ̀dẹ̀ ti pe àfà Wùmí lè pe àfà rẹ̀ pé kó máa bọ̀ àbí Wùmí kọ́ ló pàfà ṣé Wùmí kọ́ ló pe ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbúrò yẹ ìbéèrè ni ó lè pe àbúrò ìyá rẹ̀ tó rẹ́yìn lábíyamọ níyìn so Wùmí lè pe àbúrò ìyá rẹ̀ kó máa bọ̀ Wùmí lè pe ẹ̀gbọ́n rẹ̀ ní Amẹ́ríkà ó lè pe ìyá rẹ̀ tó tíráfù lọ àjẹkú lánàá ọmọ kú lẹ́nìí àbí sẹ́yìn ọmọ pàjì àná ló pọ̀ ọmọ jẹ ìyá tíráfù tọ̀ọ̀sẹ̀ tíráfù tí ò tíráfù rí ó tíráfù tọ̀ọ̀sẹ̀ ọmọ kú ní Sunday bí Monday abẹ́rẹ́ ọlọ́run ọba bí sẹ́tọ̀pù ayé sẹ́tọ̀pù burúkú tó gbáskì eléyìí lè díẹ̀ o ó lè pe àfáà rẹ̀ ṣé kìí ṣe fóònù ló fi pàyà wáì tí ò lè pa àwọn ẹbí lọ́ọ̀yà tún ti dé ibẹ̀ kú ẹbí ọmọ lọ́ọ̀yà ti débẹ̀ kú àwọn òbí kí ni lọ́ọ̀yà lọ ṣe ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí ì rí pọ́ìntì mú ẹ wá ló ń grant interview kiri but nínú ọ̀rọ̀ tó sọ pọ́ìntì wà nú ẹ̀ pọ́ìntì wà nínú ọ̀rọ̀ tó sọ náà ó ló ń grant interview kiri yes ó ní lọ́ọ̀yà ti débẹ̀ kí ni lọ́ọ̀yà lọ ṣe ní orí òkú Mohbad kí ló lọ ṣe before àwọn òbí tó bí kí ni àáfàá lọ ṣe bí Christian ní Mohbad kéwọn ti Muslim ṣe bí Christian ní àríwùmí nínú sùtánà sọ àáfàá ló ń ṣiṣẹ́ fún ẹ ẹjọ́ ń bẹ lọ́rùn àrò dákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àrò sítọ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àrò dákẹ́ ẹ̀yin tí ẹ̀dẹ̀ gbọ́ sínẹ̀ tó ń blame ẹ̀ ìgbà míì wà tó jẹ́ pé àwọn ìgbà míì wà tẹ́ ẹ blame bàbá Mohbad but tẹ́ ẹ bá ti ráwọn pọ́ìntì kan ẹ wàá fi bàbá Mohbad lẹ̀ ẹ wàá gbá pọ́ìntì yẹn mú ẹ penetrate lórí pọ́ìntì yẹn ẹ sọ̀rọ̀ lórí pọ́ìntì yẹn kí ló ṣẹlẹ̀ dá mi lóhùn kí ló ṣẹlẹ̀ kí ni àáfàá lọ ṣe nínú ilé Mohbad kí ni àáfàá lọ ṣe níbẹ̀ kí ni lọ́ọ̀yà lọ ṣe àwa wí tán wọ́n ní Mohbad ló tán píríǹtì pé kò mọ bọ́n ṣe ń sáìn àbáyé yìí fẹ́ bàjẹ́ ni ṣé tí ń fẹ́ yẹ̀ ni skul tí Mohbad lọ sẹ́yìn lẹ́ bá sáìn ṣé nínú ilé Naira Marley sẹ́yìn lẹ́ bá sáìn àbá àríwé níwájú Mohbad ìgbà tó máa sáìn ní Marlians house kì í sí ọwọ́ rẹ̀ ló fi sáìn àbá àríwé níwájú ẹ̀ pẹ̀lú òun àti Naira Marley kan ti ń sáìn ìgbà tó máa lọ gba físà tó ń lọ sí UK ṣé kìí sóun ló lọ sáìn ìgbà tó máa open tó máa ṣe pásítọ̀tì rẹ̀ ṣé kò sáìn sínú pásítọ̀tì international passport ẹ̀ ṣé kò sí signature bẹ́ẹ̀ ìbéèrè ni o nínú international passport ìmọ́lẹ̀ ṣé kò sí signature nú ẹ̀
ìgbà tó máa travel lọ àwọn físà tó ń lọ gbà kiri ṣé kò sí signature nu wọn ìbéèrè ni o kò sign síbẹ̀ rárá ẹ̀yin lẹ ń sign èèyàn kan ló bá sign sínú passport abẹ́ mọ̀ pé passport máa ní signature ẹ̀ máa wà nínú ó wà nínú passport yẹn níbi data page yẹn signature wà bẹ́ẹ̀ ṣé wọ́n ló bá sign sínú ẹ̀ torí ẹni Mohbad ò mọ bó ṣe ń sign tẹ́ ẹ bá tiẹ̀ ní kò mọ̀ sign láti school wá kò lè sign ní school tó lọ fine gbogbo orúkọ tó ti ń lọ káàkiri tó ń travel tó ń ṣe gbogbo nǹkan kò mọ̀ sign ó lọ Dubai kò mọ̀ sign passport ta ló bá sign sínú dọ́kúmẹ́ǹtì inú international passport yẹ ta ló sign síbẹ̀ NIN BVN ta lẹ́ni tó bá sign ẹ̀ sẹ́yìn lẹ́ bá sign ẹ̀ ẹ̀yin lẹ bá sign ẹ̀ mo tiẹ̀ wá gbà pé kò sí nínú passport ìmọ́lẹ̀ international passport yẹ ta ló sign síbẹ̀ ok kò mọ bó ṣe ń sign tẹ bá ní kò ní báǹkì kò mọ bó ṣe ń sign school tó lọ kò mọ bó ṣe ń sign ta ló sign sínú international passport yẹ ta ló sign síbẹ̀ at least níbi ojú data page ń bọ̀ mo fẹ́ fi nǹkan kọ́fà orúkọ mi bí ìbọ̀ wá mi fẹ́ fi nǹkan kan kọ́fà orúkọ mi ìbọ̀ wá jẹ́ fi nǹkan kan kọ́fà orúkọ mi ṣé signature tó wà nísàlẹ̀ yìí ṣé bí international passport ni yes signature tèmi sálẹ̀ lè international passport sáà ni òun sálẹ̀ lè ṣé òun kọ́ lélẹ̀ ti Nàìjíríà ni mo ń sọ passport ti Nàìjíríà ni o passport ti Nàìjíríà ni sẹ́yìn lẹ́ sáyẹ̀nsì bẹ́ẹ̀. sẹ́yìn lẹ sáyẹ̀nsì nínú ẹ̀ Nigerian passport yín sánú tẹ́ ń lò àbó nǹkan nù torí mi sì ń lò só nǹkan nù sẹ́yìn kan ló bá mi sáyẹ̀nsì nínú ẹ̀ ṣé kìí ṣe Mohbad ló sáìn ní gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ ìbéèrè ni o torí ẹni kò mọ̀ sáìn ó lo tán píríǹtì ẹ rí pọ́ìntì mú ẹjọ́ owó lẹ̀sìn rírò ó tún wá gbowó ńta ló fi sọ̀rọ̀ wọ́n ń ṣépè fún ọmọ rẹ̀ àbó lórí burúkú ni yín ni ṣé yín ò sí ní ayé etí yín di nígbà tí má nìyẹn ní ẹ mọ̀ pé mi ò lè ṣe kí n má fún bàbá Mohbad ṣùgbọ́n kò síbi tí ìtìrò tọ́ tí mi ní mò tán bẹ́ẹ̀ ìyẹn ò mí pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ ni màá kàn mọ́ gé àgbélébù màá rí pọ́ìntì mú nínú ọ̀rọ̀ ẹ̀ kí ló dé tẹ́yìn èèyàn kì í ṣe abiyamọ náà kí ló dé tẹ́yìn èèyàn bí èfù bí ìkà kí ló tẹ́ ń ṣe bí olórí burúkú kiri lórí social media tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ̀ sọ kí ló tẹ́ ẹ̀ lọ jókòó kẹ́ ẹ̀ lọ wábi sùn sí kẹ́ ẹ̀ lọ wábi kú sí ẹ̀yin náà dẹ̀ bímọ ẹ̀ dẹ̀ fẹ́ jèrè ọmọ tiyín yes bàbá Mohbad wà carelessness tán fi pa ọmọ rẹ̀ dànù alẹ́ mi gbàṣẹ nípa tom print yẹn sọ̀rọ̀ lé lórí tọ́nà ní Mohbad ò lè sign tálẹ́ni tó bá sign sínú international passport yẹ tálẹ́ni tó sign síbẹ̀ kò dẹ̀ lè sign wọ́n láàfà àti débẹ̀ lọ́ọ̀yà àti débẹ̀ kí Mohbad tó dé wọ́n náà ti dì í wọ́n ti di Mohbad ta ló wẹ̀ fún ìbéèrè ni o ohun tó fi lè mú wọn ti dì í tí wọ́n ti wọ tíṣẹ̀tì ṣòkòtò funfun bọ́nà ti rí aṣọ wáìtì tí wọ́n wọ̀ sí mọ́lẹ̀ lọ́rùn ìbéèrè ni o aṣọ funfun tán wọ̀ sí lọ́rùn bọ́nà ti rí ṣe bọ́ ní Mohbad ṣẹ̀ṣẹ̀ kú ni ìgbà tán gbé kó lọ hospital náà lọ tẹ sábẹ́ staircase báwo náà ti rí aṣọ rán bàbá ọmọ ò tí ì dé ẹ ti lọ rán aṣọ fún ẹ rí ẹjọ́ eléèrò fúnjọba Nàìjíríà kí Bella Shmurda gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ kí small doctor kẹ́ ẹ sọ̀rọ̀ pé talent tó rán aṣọ báwo ni wọ́n ṣe rí aṣọ tí wọ́n wọ̀ fún Mohbad question nìyẹn báwo ni aṣọ talent tó lọ ra aṣọ wọ́n fi fọ́tò kan hàn mí ní ọ̀sán yìí wọ́n fi picture kan hàn mí pé kí n wo àyà Mohbad wọ́n ní kí n wo àyà ẹ̀ woman kan ló send ẹ̀ sí mi
wọ́n ní kí n wo àyà Mohbad. Wọ́n ní àyà ìmọ́lẹ̀ yẹn wípé máàkì wà ńbẹ̀. Wípé kí n wò dáadáa. Èmi náà dẹ̀ rí. Nítorí tẹ́ ẹ bá zoom ẹ̀ dáadáa, tẹ́ ẹ bá fojú inú wò, ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n gbé bọ́dì Mohbad sínú ambulance, nínú ambulance tí wọ́n gbé bọ́dì ẹ̀ sí, tó wọ ṣòkòtò kékeré báyìí, tó wọ boxer ló wọ̀, kò wẹ̀wù, irun dídì rẹ̀ náà wà lórí ẹ̀. Níbi tí woman yẹn ti fẹ́ da aṣọ bo ìmọ́lẹ̀, tí ẹ bá wo fọ́tò yẹn dáadáa, máàkì wà níbi ibi báyìí Mohbad. Ṣé mọ̀ pé tán bá fẹ́ yọ ọkàn èèyàn, téèyàn bá fẹ́ yọ ọkàn, ibi tó ti máa ń sọ operation ọkàn, kì í ṣe àyà, ibi ẹ̀gbẹ́ náà ti máa ń sọ operation. Now ẹ jẹ́ kí n fi fídíò yẹn wọ̀nyí, ẹ jẹ́ kí n fi picture yẹn wọ̀nyí. Ṣé ẹ ti rí picture yìí? Mohbad nìyẹn. Mo fẹ́ kẹ́ ẹ wò. Ṣé ẹ ti rí máàkì yẹn? Ó ní níbi àyà rẹ̀. Because torí pé wọ́n zoom ẹ̀, wọ́n fi sí black and white. Kíkiní yẹn lè show dáadáa. Máàkì lẹ́ ń wò yìí. Mohbad lẹ́ ń wò yẹn. Máàkì nìyẹn níbi ikùn ẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ rí aṣọ tí Mohbad wọ̀ níbi, ẹ lọ wo bí tó ti kán ọrùn ẹ̀ sínú pósí. Ẹ lọ wo bí tó ti kán Mohbad ní ọrùn sínú pósí. Níbi àyà yẹn ní sáìdì ibi tí, níbi sáìdì yìí, níbi sáìdì tí ẹ̀ ń wò yìí, ẹ má rí pé ọwọ́ woman tí ó fẹ́ daṣọ bò ní, ọwọ́ rẹ̀ ní glove yẹn nìyẹn. Ó ní. Lẹ́yìn tó fẹ́ daṣọ bò yẹn, ẹ má rí pé ọwọ́ ẹ̀ ní ń lẹ̀ ń wò yìí. Ṣé ti rí? Ẹ wà ya Mohbad, kí ló wà níbí? Kí ló wà níbí? Ó ní. Mo zoom ẹ̀ ní o, kó lè tóbi dáadáa. Èmi náà mọ̀mọ́ zoom ẹ̀ sójú yín. Ẹ jọ kí lélẹ̀. Máàkì ní now. Máàkì ní ẹ̀gbẹ́ Mohbad yìí. Ẹ má send emoji ẹkún o. Mi fẹ́ emoji ẹkún lórí platform yìí. Normal comment ni mo fẹ́. Opinion rẹ lé lórí ni mo fẹ́ kó rí. Ṣé kìí ṣe máàkì ní? Èmi gan tún wá tún fídíò yẹn wá lọ. Mo tún fídíò yẹn wá lọ, mo tún rí wípé èmi náà rí ní rí wípé truly bẹ́yìn ò bá wo bẹ̀ dáadáa ò ní mọ̀ wípé kinní yẹn wà ńbẹ̀. Bí ìgbà tí wọ́n bá la inú èèyàn. Bí ìgbà tí wọ́n bá la inú yẹn. Torí tán bá fẹ́ yọ ọkàn èèyàn. Side bí operation ọkàn ni. Tán bá dẹ̀ gúnyàn, ìyẹn mi pé ibi tẹ́ bá ní wọ́n gún ni, wọ́n stab ẹ̀ according to you, tẹ́ ní wọ́n stab ẹ̀. Definitely wọ́n gún ọmọ yẹn ní ikùn. Wọ́n gún ní ikùn. But tẹ́ bá wò dáadáa ẹ máa rí pé ó nà tẹ́rẹ́tẹ́ ni. Ẹ máa rí pé tẹ́rẹ́tẹ́ ló nà. Ẹ rí. Ó nà tẹ́rẹ́tẹ́ ni. Ó lẹ́ ń wò yẹn, jẹ́ kí n tó bá yín zoom ẹ̀ dáadáa. Mo fẹ́ zoom ẹ̀. Ṣé ẹ ti rí? But tẹ́ ẹ bá wò fín dáadáa látòkèrè, ẹ lè rí. Ẹ lè rí. Àbí ìmọ́lẹ̀ kọ́ ni? Ṣé bígbà tí wọ́n tẹ̀ ní? Tí ẹ bá wo bẹ̀ yẹn dáadáa, ẹ rí. Wọ́n waste ọmọ ìdánù. Ṣé Bella Smother máa sọ pé òun ò rí lè? Ẹ wò ó ní mo bá yín zoom yẹn o. Ó ní mo bá yín zoom yẹn o. Ṣẹ́yìn èèyàn kì í ṣàbíyamọ ni. Ẹ wá jáde lénìí, ẹ wá ń sọ kán tán, ẹlòmíì kan sọ rándanrandan, rédè, ọ̀rọ̀ òpònú, ọ̀rọ̀ àpọ̀dà, ọ̀rọ̀ àrìndìn. Àbí ìmọ́lẹ̀ kọ́ èlò nílẹ̀lẹ̀. Ọ̀rọ̀ dìdìrìn. Ṣé kìí ṣe fídíò Mohbad ni? Ìgbà tí wọ́n tẹ́ sínú ambulance nìyẹn.
tí wọ́n fẹ́ daṣọ bò lójú bóyá hospital dẹ̀ ní àti ẹ̀mọ̀ bóyá hospital níbí nínú ambulance ní mímọ̀ ó dẹ̀ pọ̀ hospital níbí hospital kan tí wá ya picture yìí ni ò wáyé wa hospital yẹn la mọ̀ ẹ mọ́ gbàgbé pé téèyàn bá fẹ́ ṣe operation injection tí mò ń tẹnu mọ́ lẹ́nu fún yín midazolam injection wọ́n fi ń ṣe operation ni ẹni yẹn máa lọ ni ǹjẹ́ wọ́n jí Mohbad padà gbà tí wọ́n sì kan tán fẹ́ sí lára ẹ̀ tán ọ̀rọ̀ Mohbad lọ fà á ẹ̀yin tí ẹ jẹ́ abiyamọ ẹ̀yin ni mò ń bá wí yes bàbá Mohbad ó ṣe tí ò dáa níbi ọ̀rọ̀ sísọ ẹ ti gbà but point wà nínú ọ̀rọ̀ tó sọ point wà nínú ọ̀rọ̀ rẹ̀ ṣé gbogbo ọ̀rọ̀ ẹ̀ ni ò ní point but tí Wùmí bá jáde Wùmí gbé kọ́ ó mú fóònù ó pe bàbá ọkọ ẹ̀ lórí fóònù ó ń gbé iṣẹ́ àwọn èpè kíkan gbogbo yín lẹ gbọ́ngbà tó ń ṣépè fún gbogbo yín lẹ gbọ́ngbà tó ń bú gbogbo yín lẹ gbọ́rọ̀ tó sọ ẹ wá rẹ́rìn ẹ clap fún pé ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ tó dẹ̀ sọ pé ó máa pa ó ń tẹ́sí ní ẹ̀ pé ó máa pa ó wá gbé ìgbésẹ̀ tiẹ̀ pé òun ò lè sunlé mọ́ ó tún wá fún láwọn clue pé kí ni àfà ṣe bó dé police station ká ní Nàìjíríà police ṣe ni nígbà tí wọ́n gbé Mohbad débẹ̀ ṣe bó yẹ kí wọ́n detain wọn ni wọ́n detain wọn torí a gbọ́ pé wọ́n ní bàbá Mohbad tilẹ̀kùn nínú yàrá tó ti rí aṣọ ẹ̀jẹ̀ wọ́n ló tilẹ̀kùn bẹ̀ pa ó mú kọ́kọ́rọ́ sápò kò sáà sí ẹrù Mohbad nínú yàrá yẹn débi tá a máa ní nínú yàrá yẹn o bóyá ẹrù Mohbad wà ńbẹ̀ ló fi tilẹ̀kùn bẹ̀ pa bóyá nu yàrá Mohbad ni torí àgbọ́ pé ó tilẹ̀kùn yàrá Mohbad pa yàrá tó ti rí aṣọ ẹ̀jẹ̀ yẹn tó lóhùn àtọmọ ọmọ dúró sí yẹn kò sí nǹkan kan nú ẹ̀ ju bẹ́ẹ̀dì lásán lọ you get it ju bẹ́ẹ̀dì lásán lọ kò sí nǹkan tó ń jọmọ́ ẹrù ńbẹ̀ yàrá Mohbad kò í ṣe bẹ̀ ló ti pa kò tí yàrá Wùmí pa kò tí yàrá àwọn boys pa yàrá tó lóhùn àtọmọ tí mo jọ sọ̀rọ̀ normal bed nìkan ló máa wà bẹ́ẹ̀ àti bóyá bí wardrobe ó tán kò sẹ́rù ńbẹ̀ torí pé ó ráṣọ ẹ̀jẹ̀ ńbẹ̀ wọ́n lọ ìyẹn mi pé nínú yàrá yẹn according to bí nọ́ọ̀sì ṣe sọ pé wọ́n gbé Mohbad láti inú yàrá ẹ̀ wá sínú yàrá kan wọ́n náà gbé kúrò nínú yàrá ẹ̀ nígbà tó dé bóyá gbà tó ń bì tó ń ṣe gbogbo ẹ̀ yẹn ni wọ́n gbé wá sínú yàrá yẹn ṣé inú yàrá yẹn lẹ ti parí iṣẹ́ tẹ́ ṣe àbí torí ẹ̀jẹ̀ tó ti wà nínú yàrá títí Mohbad gangan nínú yàrá tiẹ̀ gangan tí ẹ̀jẹ̀ ti pọ̀ nínú yàrá yẹn lẹ fi jẹ́ kí nọ́ọ̀sì rí bẹ́ẹ̀ wọ̀ lẹ fi ní kí nọ́ọ̀sì dúró ẹ wá gbé Mohbad kúrò nínú yàrá ẹ gbé lọ sínú yàrá mi kí ni rísì tẹ́ ẹ̀ tírìtẹ̀ nínú yàrá ẹ tó fi jẹ́ pé nínú yàrá mi lẹ gbé lọ ọmọ tán ló ti wà lifeless ó nígbà tó débẹ̀ pé ó ti wà lifeless already inú yàrá ẹ̀ ló wà ó ní wọ́n gbé pé wọ́n gbé DJ àwọn tó wà ńbẹ̀ náà gbé Mohbad kúrò nínú yàrá yẹn wá síbòmí definitely there is evidence nínú yàrá yẹn bóyá ẹ̀jẹ̀ pọ̀ nínú lẹ́lẹ́lẹ́ yàrá yẹn òun ní bá mi lọ nù lẹ fi gbé Mohbad rí bí gbé Mohbad wá pé ẹ̀jẹ̀ pọ̀ ńbẹ̀ yẹn jẹ́ ká gbé wá sínú yàrá bí bọ̀tì orí bẹ́ẹ̀dì yẹn náà ó stay aṣọ ẹ̀jẹ̀ ó stay ẹ̀jẹ̀ pọ̀ ní inú ẹ̀ ẹ ronú ọjọ́ ìkúnlẹ̀ ẹ wá ń sọ pé gbogbo ohun tó sọ iná ò dáa ṣe bọ́rọ̀ wà bẹ́ẹ̀ kò sí ẹrù nínú yàrá tó ti pa tí ẹrù bá wà bẹ́ẹ̀ kí Wùmí mo challenge kó jáde kó sọ̀rọ̀ kò sí ẹrù bóyá àwọn gold ní o bóyá ṣé Mohbad tiẹ̀ ní gold ní gbogbo alárí kíní ṣe cross tó ń gbé sọ́rùn àwọn chain normal chain ló ń lò náà mi ò rí gold lọ́rùn ẹ̀ débi tí ń rí silver lọ́rùn ẹ̀ kò rí sí sliver kò sí ziva lọ́rùn ẹ̀ débi tí máa rí gold chain ó wá lè ní òtórí kì í sábà wọ̀ yàrá yẹn ló ti pa
díù pé bóyá tẹ́ ẹ bá dé police station ṣé tó fẹ́ pọ́lọ́pàá ṣe tó dáa tẹ́ ẹ bá dé police station ṣe bóyá kọ́lọ́pàá kó wọn ó tẹ̀lé wọn lọlé ṣe bí wọ́n rà aṣọ ẹ̀jẹ̀ torí ẹ̀yìn kan sọ pé ó sáré gòkè lọ ó lọ rè lọ́wọ́ góòdì ó lọ wá góòlù ó fẹ́ chain ló lọ wá góòdì ọmọ ẹ̀ ló lọ wá tó bá yẹ pé góòdì ló lọ wá yàrá Mohbad ló yẹ kó ti pa master bedroom yàrá Mohbad ló yẹ kó ti pa at least yàrá tá à ń sọ nípa rẹ̀ yìí ṣe bí Wùmí padà sí àbí wọ́n sí yóò yàrá yẹn tó bá yẹ pé ó kó àwọn nǹkan pamọ́ síbẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ti rí kò sí ẹ ti wá wọ aṣọ ta lẹni tó wọ aṣọ fún Mohbad ta lẹni tó wẹ̀ torí inú ilé lẹ ti wẹ̀ Mohbad kì í ṣe mọ́ṣúárì ìyẹn túmọ̀ sí pé ẹ ti wẹ̀ nínú ilé ẹ ti wẹ̀ nínú ilé ẹ ti fá irun ẹ̀ nínú ilé lẹ fi lè wọṣọ fún torí bá bẹ́ẹ̀ sọ nínú point ọ̀rọ̀ ẹ̀ ó náà ti dí already ó ní wọ́n ti wọṣọ fún wọ́n ti wọ t-shirt fún wọ́n ti wọ trouser yẹn fún wọ́n ti fòwú dí nímú dí létí ẹ ti fá irun ẹ̀ talent tó fá irun Mohbad kí lẹ fi irun ẹ̀ ṣe talent tó kó irun Mohbad talent tó wẹ̀ Mohbad bó lẹ kó omi ìwẹ̀ rẹ̀ sí ẹ fi lọ sí oògùn agbára ó ẹ lè lókìkí kò sí ntẹ́ ẹ lè lò lára Mohbad poison ni ẹ lè lo irun ẹ̀ poison ni ẹ lè lo omi ìwẹ̀ ẹ̀ poison ni kò sí ntẹ́ ẹ lè lò nínú àgọ́ra Mohbad poison ni kò lè jẹ́ fún yín Mohbad ló lóògùn ẹ̀ ṣé kò wáyé kẹ́ ẹ ti blow ká ti máa gbọ́ yín kiri níjọ́ tó ti kú tẹ́ ẹ bá ti dárúkọ Mohbad ẹ lè lo ẹ lè róyè wòyí bẹ́ẹ̀ lashmọ́dà Bùnmi kó ológo ni dárúkọ Mohbad kó ológo kọrin Mohbad ní ṣò kó ológo ni kó rẹ́yìn wò ẹ́ Mohbad ló fi lérò ní ṣò ó lè lọ ṣíṣò nísìkò rẹ́yìn àfi tó bá kọrin Mohbad gbogbo yín báyìí Mohbad ni ẹ̀yin ọ̀dájú yìí ìwọ ò béèrè pé talent tó di Mohbad kí ni lọ́ọ̀yà lọ ṣe níbẹ̀ lọ́ọ̀yà ò ṣe tẹ̀lé wọn dé police station àbí lọ́ọ̀yà ò síbẹ̀ kò máa gbé ìgbésẹ̀ nígbà tí ọlọ́pàá ò fẹ́ fún wọn ní police report kí ló tó wọn ò sọ̀rọ̀ ní ibẹ̀ yẹn wípé rárá o bàbá báyìí kí lọ́ọ̀yà dúró fún wọn lọ́ọ̀yà ò dúró fún wọn ọlọ́pàá ò fún wọn a dẹ̀ pè wọ́n ní agbófinró a pè wọ́n ní agbófinró wọn gbé ìgbésẹ̀ wọ́n wá fi wọ́n lẹ̀ pé kán máa gbókù lọ ó nítumọ̀ ó níbá ó dẹ̀ nítumọ̀ ó ṣe mí ò ń gbà mí àti dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ní títún ń gbà ní ẹ̀yin náà lẹ ń ṣe wọ́n ẹ̀yin náà lẹ tẹ̀lé wọn débẹ̀ ẹ̀yin náà lẹ wọnú ilé ẹ̀yin náà lẹ ti fi kọ́nà wọnú ilé lọ bọ́ọ̀gà pé ẹ mọ́ fún o ẹ mọ́ fún ní nǹkan kan ẹ mọ́ fún ó dé mọ́ṣúárì náà rí jẹ́ẹ̀tì ó tún sọ fún yín pé tóun bá parọ́ ẹni ẹ mọ̀ pé bàbá Mohbad ń sẹ́nu kù lórí àwọn ọ̀rọ̀ mi ó ń sẹ́nu kù ṣé torí àwọn àṣírí tó ń tú yẹn ni tó ṣe fẹ́ já fọ́ ní fúru ẹ ló ṣe fẹ́ kú ìwọ ni mò ń bá wí tọ́rọ̀ bá jọ̀rọ̀ ẹ kó lọ kú kó lọ mú ọwọ́ wí tó wá ń gbé àwọn èèyàn ṣe pé wọ́n ń ṣàbíyamọ bàbá Mohbad ràn jùlẹ̀ wọ́n ń ṣépè fọ́mọ rẹ̀ wọ́n ń ro ìpele ta ló ń ṣépè fọ́mọ rẹ̀ ìgbà Wùmí mú fóònù tó ń ṣépè fún bàbá Mohbad bò níwọ wá owó òsì láyé ṣé wọ́n bá wí ìwà tó wù dá ṣe bẹ́ẹ̀ clap fún tán bá wádìí yín dáadáa iṣẹ́ ọwọ́ yín ò mọ̀ ìwọ ọwọ́ yín ò mọ̀ ìdọ̀tí wà lọ́wọ́ yín tẹ́ lè ṣe fọ́kọ yín rú yín lẹ ti sọ́kọ́ di gbẹ̀wù dání gbogbo yín lẹ ti fọ̀fùrọ̀ fọ́kọ yín jẹ so that ẹlòmíì náà ò lè níyì lójú yín. àbí ò sí point inú ẹ̀ point mo wá sọ lálẹ́ nìyẹn kí ni àáfàá lọ ṣe níbẹ̀ àáfàá tán ló lọ́bẹ̀ talent tó wẹ̀ Mohbad inú ilé lẹ ti wẹ̀ ilé lẹ ti wẹ̀ Mohbad ìgbàwo gan ni Mohbad kú ìbéèrè máàkì tí mo fi wọ̀nyí báwo ló ṣe ṣẹlẹ̀ ìgbàwo gan ni Mohbad kú talent tó fún ní abẹ́rẹ́ ẹ̀dẹ̀jẹ̀ ṣé mọ̀ pé mo sọ fún yín náà
mo ló ní àwọn nǹkan kan tó máa ṣe fún yàn tí ẹ̀jẹ̀ máa fi stop ẹ̀ẹ́dẹ̀ wọn ìdẹ̀ kì í sábà tà wọn èyí sábà tà lórí igbá àwọn pharmacy ò kì í sábà ta abẹ́rẹ́ ẹ̀dá ẹ̀jẹ̀ tó máa ń jẹ́ kẹ́jẹ̀ stop quickly pé tó máa fún àwọn èèyàn tó máa fún wọn ní injection yẹn tó bá ń téèyàn bá ń bleed gan ó ní injection tó máa fẹ́ nìyẹn ó ní oògùn tí wọ́n máa fún ẹni yẹn lò mo sọ fún yín pé kó mọ̀ jẹ́ pé bóyá abẹ́rẹ́ ẹ̀dá ẹ̀jẹ̀ ó ní Fèyí tí Fèyí ò bá jẹ́wọ́ ibi tó máa pẹ́ sí ló wà yẹn mo ń tẹnumọ́ láti rí pé ṣé kìí ṣe abẹ́rẹ́ ẹ̀dá ẹ̀jẹ̀ ni wọ́n lọ fún Mohbad àwọn nǹkan sọ pé kò sí tán pè lábẹ́rẹ́ ẹ̀dẹ̀jẹ̀ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ṣé ọ̀rọ̀ yẹn sọ mú torí kò yé mi ẹ rí máàkì nínú ara ẹ̀ ni ẹ̀fẹ́ yìí tẹ̀sẹ̀ ń darapọ̀ ẹ jẹ́ n tún so picture yẹn fún yín lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n tún so rẹ̀ fún yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n tún fi hàn yín òun lẹ́ ń wò yìí òun lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn sẹ́yìn náà ti rí lọ́ọ̀kan tí ẹ bá wò dáadáa kò ní hàn o òun lẹ́ ń wò yìí o ṣé ti rí ojú bẹ̀ yẹn ṣé ti rí ojú bí ìmọ́lẹ̀ sani ó ní ẹ wojú máàkì yẹn ẹ tún wò sẹ́yìn náà ti rí máàkì yẹn lọ́ọ̀kan níbi ẹ̀gbẹ́ rẹ̀ Nigeria police eléyìí ò dáa eléyìí ò dáa eléyìí ò dáa ẹ máa pa àwọn ọmọ ológo kẹ mọ gbé gbèsè yìí ò dáa àìgbé gbèsè yìí ò dáa ṣé bàbá Mohbad ló ní kẹ mọ ṣe wádìí yín ni ẹ ṣe wádìí yín kò yẹ kẹlẹsẹ kan lọ wọ́n wá ń threaten àwọn èèyàn wọ́n shut up ẹnu everybody wọ́n ní kí gbogbo èèyàn dákẹ́ àwọn olórí burúkú apọkọjáyé apayájáyé tán kóra wọn jọ sí abẹ́ tán láwọn jẹ́ tíìmù ẹ̀ wọ́n rò tọ́ mọ́ òótọ́ o ṣe bí mo gbọ́ nǹkan tí dáwà sọ lánàá wọ́n mọ̀ òótọ́ wọ́n sọ ni wọ́n sọ ẹni bá fẹ́ sòótọ́ ẹni kó dákẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run kí ló dé kí ló ṣẹlẹ̀ Wùmí ò sọ kókó báyìí pé nǹkan báyìí ló ṣe mọ́lẹ̀ kò sọ kókó kó sọ ọ̀rọ̀ kan àdúrà ọ̀tọ̀ ló wí bá mi ọ̀tọ̀ ló sọ Wùmí ọ̀tọ̀ ló sọ gbogbo ọ̀rọ̀ yìí kan rí bálabàla àwọn tí ó tún sọ̀rọ̀ wọ́n fi corona inquest sílẹ̀ àwa wí tán ẹ̀ ń sú àwọn èèyàn ẹ̀ tí ẹ̀ wá ṣe gbogbo àwọn tó sọ̀rọ̀ pátá lórí justice for Mohbad gbogbo ọ̀lẹ́ lọ arrest àwọn tí ó support Wùmí gbogbo àwọn tí ó support Wùmí lẹ lọ petition ẹni tó instigate petition yẹn ẹ ní jèrè tọmọtọmọ ọbọ ìjèrè lẹ́yìn ọkọ ẹ ní jèrè o gbogbo ẹni tẹ́ lọ support tó yẹ pé ẹ̀yin lẹ lọ instigate petition yẹn irú tó ṣẹlẹ̀ sí mọ́lẹ̀ ló máa ṣẹlẹ̀ sí mi gbogbo anybody tó ń jà fún justice tí ò bá ti support Mohbad tí ò support Wùmí báyìí gbogbo ni wọ́n kọ sínú kínní ẹ ronú ìpọ́nlé àbíyamọ kí ló dé ṣẹ́yìn nìkan ni ṣẹ́yìn nìkan ni kéwọn èèyàn kú Nàìjíríà kó má sí ìdájọ́ bọ̀ mú ìwọ ọ̀nà jọ bí ẹ lè ráwọn tó sọ pé no gree ẹlẹ́bàánu no gree
no grief for anybody nínú 2024 yìí ìyẹn lè sọ ẹ ráwọn yẹn lórí social media ẹ ráwọn tó ń sọ parẹ ẹ lè gbé gbèsè láwọn yẹn lórí ọmọ tó kú tẹ́ lọ ẹ jùn ẹ tí wá justice àti rí kankan pé kó lè wíkì àwọn èèyàn gbogbo àgbáyé ló ń wò yìí wọ́n ń wo bí tẹ́ fẹ́ bá dé. Ó ga o ṣé justice ni ẹ sort up àwọn èèyàn ẹ threaten àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni kò pònú sọ pé kẹ́yìn mo sẹ́mi ṣe sọ nǹkan míì mọ̀rọ̀ Mohbad sílẹ̀ kò lè rí justice bó bá ṣe máa yàn block ẹ máa block ẹ o pé jẹ́ block ẹ kó tó block mi ẹ máa threaten àwọn èèyàn ẹ máa sọ̀rọ̀ dáradára rédèrèdè lẹ́nu ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ àpọ̀dà èdè ṣe mọ̀ pé ilé tó jẹ́ tọrùn yẹn náà ń gbà náà sọ̀rí bá a ṣe mọ̀ náà ló ta padà tún mọ̀ pé ẹ̀jẹ̀ ń sàn níbi ọ̀rọ̀ ìyẹn mi pé ibi tán ti gún ọmọ yẹn gan pọ̀ ìyẹn mi pé wọ́n gún lọ́rùn wọn tó gún níbi ẹ̀gbẹ́ ibi tán ti gún ọmọ yẹn pọ̀ gan nìyẹn o ibi tán ti gún ọmọ yẹn pọ̀ o àrẹ́jẹ̀ tó sàn bí ọrùn